Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni mo mú wá sétí ìgbọ́ yín láti kàn ní jígí alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Awakọ̀ kan ti gbẹ̀mí ẹnìkan ní ìpínlẹ̀ Èkó. Àwọn agbébọn gbẹ̀mí Ontewe kan ní ìpínlẹ̀ Rivers. Ọlọ́pàá ti mú ẹni ọdún 28 kan fún ẹ̀sùn olè jíjà. Àwọn akẹ́kọ̀ọ́ 3 pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ tó wáyé ní ìpínlẹ̀ Jigawa. Ènìyàn 2 jóná gúrúgúrú níbi ìjàmbá ọ̀kadà tó wáyé ní ìpínlẹ̀ Èkó. Kí n tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dókè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòránpọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Awakọ̀ kan ti gbẹ̀mí ènìyàn kan ní ìpínlẹ̀ Èkó. Ọkùnrin ẹni ọdún 23 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ṣeun ní ọkọ̀ ti tẹ̀ pa ní agbègbè Jákàndé ní Másọ̀sẹ̀ Lẹ́kì sí Ẹ̀pẹ́ nípínlẹ̀ Èkó. Ìṣẹ̀lẹ̀ náà ni ó wáyé ní ọjọ́bọ̀ Thursday. Ìròyìn láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ní ọjọ́ àìkú Sunday ní Ṣeun ní ó páàkì ọkọ̀ Lexus rẹ̀ sí ẹ̀gbẹ́ Másọ̀sẹ̀ tí ọkọ̀ Honda kan sì kọlù lójijì ní kété tí ó sọ̀kalẹ̀ látinú ọkọ̀ náà. Ṣeun ni wọ́n ní ó sọ̀kalẹ̀ láti sọ fún awakọ̀ náà láti wo jàǹbá tó ṣe sí ọkọ̀ òun, ṣùgbọ́n awakọ̀ náà gbìyànjú láti sá lọ tó bá fi ọkọ̀ kọlù. Ìròyìn náà ní ìgbìyànjú awakọ̀ Honda Accord náà láti sá kúrò níbi ìṣẹ̀lẹ̀ náà ni ó ti sọ ìjánu ọkọ̀ rẹ̀ nù tí ó sì forí sọ òpó iná ní agbègbè Igbó Ẹfọ̀n tí ó sì fi ọkọ̀ náà sílẹ̀ sáàrin ọ̀nà sá lọ. Àwọn ọlọ́pàá gbé ẹni tó fọkọ̀ gbá lọ sí ilé ìwòsàn tí wọ́n sì ní ó ti gbẹ́mìí mì. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyi fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ní wọ́n ti gbé òkú olóògbé náà lọ sí ilé ìgbókùsí. Ó tẹ̀síwájú pé wọ́n ti gbé ọkọ̀ náà lọ sí àgọ́ ọlọ́pàá tí ìwádìí sì ti ń lọ láti lè mú àwọn akọ̀ tí ó ṣiṣẹ́ láabi yìí. Àwọn agbébọn tí wọ́n fura sí gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òkùnkùn ni wọ́n ti yìnbọn pa Ontewe kan tí wọ́n porúkọ rẹ̀ ní George Sopuruche ní agbègbè Abakaliki ní Mile 1 ní Diobu Port Harcourt tí ó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Rivers ní ọjọ́ Àbámẹ́ta Sátidé. Wọ́n ní àwọn agbébọn náà ni wọ́n dọdẹ olóògbé náà ní nǹkan bíi aago 8:30 alẹ́ tí wọ́n sì yìnbọn mọ́ níbi tó ti ń bá ẹnìkan sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ṣe sọ, ó ní àwọn agbébọn náà ni wọ́n gbé ọ̀kadà rẹ̀ lọ pẹ̀lú ọ̀kan lára ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Àwọn tó wà ní ìtòsí ibi ìṣẹ̀lẹ̀ náà gbé ọkùnrin yìí lọ sí ilé ìwòsàn níbi tí wọ́n ti ní ó ti pàdánù ẹ̀mí rẹ̀. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ náà Grace Iringe Kókó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ní ìwádìí ti ń lọ lọ́wọ́ láti mú àwọn ọ̀daràn náà. Ọlọ́pàá ti mú ẹni ọdún 28 kan fún ẹ̀sùn olè jíjà. Ọkùnrin ẹni ọdún 28 Isaac Ogbonna
ni wọ́n ti wọ́ lọ sílé ẹjọ́ magistrate oy adéfọpẹ́ ti ilé ẹjọ́ magistrate èyí tó wà ní Yaba fún ẹ̀sùn pé ó lẹ̀dí àpò pọ̀ fún ẹ̀sùn ìbá nǹkan jẹ́, ìtẹ̀tọ́ ọmọ ènìyàn lójúmọ́lẹ̀ àti olè jíjà. Ìròyìn ní ọjọ́ kẹjọ oṣù kẹta ọdún 2024 Adébúlé Adéjòkè tí ó jẹ́ olórí àwọn ọdẹ ní Yaba College of Technology ni ó ní ọ̀gbọ́nà àti àwọn mìíràn ni wọ́n kọlu Emmanuel Elébùnú nípa líla igi mọ́ ní orí tí wọ́n sì tún ba ẹ̀rọ ìléwọ́ rẹ̀ Technopop 4 jẹ́ tí owó rẹ̀ tó ẹgbẹ̀rún lọ́nà mọ́kànlélógójì náírà. Wọ́n tún ní wọ́n jí ẹ̀rọ ayárabíàṣá rẹ̀ tí owó rẹ̀ tó 215,000 naira, iPhone 12 Pro Max tí ó tó 470,000 naira, Oraimo Airpods tó tó 26,000 naira, Itel Power Bank tó tó 21,000 naira, tí gbogbo owó nǹkan tó jí jẹ́ 732,000 naira tó jẹ́ ti Ẹlẹ́bọnà. Wọ́n gbé ẹni tí wọ́n la igi mọ́ lórí lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tí wọ́n sì mú afurasí náà lọ sí àgọ́ ọlọ́pàá. Olùjẹ́jọ́ wá ní òun kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun. Lẹ́yìn ẹ̀bẹ̀ àti atótónu, adájọ́ ilé ẹjọ́ náà wá ní kí wọ́n gba onídùúró rẹ̀ pẹ̀lú 500,000 naira tí ó wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 17 oṣù kẹrin ọdún 2024. Àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ tó wáyé ní ìpínlẹ̀ Jigawa. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Jigawa ti fìdí ikú àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta tó wà nínú ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà Jahun sí Kiyawa ní ìpínlẹ̀ náà múlẹ̀. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Lawan Adam fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ní ọjọ́ Àìkú Sunday. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ọjọ́ 15 oṣù kẹta ọdún yìí níbi tí ọkọ̀ Sharon Galaxy kan tí Rabiu Abdullahi ẹni 50 ọdún wà, ẹni tó wá láti Babaldo ní ìjọba ìbílẹ̀ Gwara ní ìpínlẹ̀ náà. Ó ní ọkọ̀ náà ló gbé àwọn akẹ́kọ̀ọ́ láti iléèwé Government Girls Secondary School Kwagama tí wọ́n rìnrìn àjò afẹ́ lọ sí Gwara ni ó gbókìtì lẹ́yìn tí táyà ẹsẹ̀ ọkọ̀ náà fọ́ ní abúlé Ìdìráwà. Ó sọ síwájú pé àwọn akẹ́kọ̀ọ́ mẹ́jẹ̀jọ ni wọ́n tọ́jú tí wọ́n sì dá wọn sílẹ̀ ní ilé ìwòsàn Jahun General Hospital. Awakọ̀ àti àwọn 6 mìíràn ni wọ́n gbé lọ sí Federal Medical Center ní Benin Kudi fún ìtẹ̀síwájú lórí ìtọ́jú wọn. Adam wá fi kún un pé ìwádìí àwọn jẹ́ kí wọ́n mọ̀ pé èrò àkójù àti táyà ọkọ̀ tó ti lá ló fa ìjàmbá ọkọ̀ náà tí ó sì ní wọ́n ti gbé òkú àwọn akẹ́kọ̀ọ́ náà fún akọ̀wé ètò ẹ̀kọ́ ti ìjọba ìbílẹ̀ Gwara lórúkọ àwọn ẹbí wọn. Èèyàn méjì jóná gúrúgúrú níbi ìjàmbá ọ̀kadà tó wáyé ní ìpínlẹ̀ Èkó. Àìbalẹ̀ ọkàn ṣẹlẹ̀ níbi ìjàmbá kan tó gbẹ̀mí ènìyàn méjì tí wọn kò tí ì dámọ̀ tí wọ́n jóná kọjá àlà ní ibùdókọ̀ chemist ní agbègbè Astro Hotel ní ìpínlẹ̀ Èkó. Ìròyìn ní ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ọjọ́ 15 oṣù kẹta ní nǹkan bí aago 6:10 ní ìrọ̀lẹ́. Wọ́n ní ọ̀kan lára àwọn olóògbé yìí ló gbé epo bẹntiró lọ́wọ́, èyí ni ó sì fa iná tó jó àwọn méjèèjì pa. Ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ tó ń jẹ́ Àìsẹ́yà ní eré àsápajúdé ló fa ìforísọ tó já sí ikú fún wọn, tí ó sì ní àwọn ènìyàn gbìyànjú láti pa iná náà ṣùgbọ́n èròǹgbà wọn kò wá sí ìmúṣẹ. Oníjùbá ìlọ lórí ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ìmọ̀lẹ́lúwa fún láyọ̀ àdéṣẹ́wọ́ káfíńrè pàdé. Kayegbo ni ìròyìn.